ẹ má nanakuna o nítorí pọ́dún ló dé o ẹ má lòlòkulò nítorí pọ́dún ló dé o ẹ rántí pé gbogbo ẹ̀ lÓlúwa ṣèṣirò fún wa lórí ẹ̀ ká bẹ̀rù Allah ẹ má fi ẹ̀ṣẹ̀ ẹ má fi sọdún o àwọn lọ máa pe léré wípé torí pé ń sọdún léyá lórí kíni ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú wọn á pe léré gbogbo owó tó yẹ kẹ́ kó lọ lù yín kẹ́ fi túlù yín ṣe wọn á pe léré 12 million ìlú mi wàláì tí wọn bá ná 12 million síbẹ̀ ọmọ àdúgbò wọn dàmà pé wọn tún lù sí ẹ wá lọ pe léré kan òun tún máa béèrè pé olówó lọ́wọ́ à ń lù yín torí àwọn èlò ọ̀bì kan lásán ó ti kọ́kọ́ gba 12 million yóò tún máa béèrè pé olówó lọ́wọ́ à ń lù yín ẹ máa ṣírò wọn ẹ ṣe rántí bàbá ńkòkò ṣe rántí bàbá olóbì ókè owó kòkó ló wọn wà kó fún owó òbí ló wọn wà nà fún abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin akramakumullah ẹ fowó tún lù yín ṣe ẹ faná sí lù yín ẹ sólà làǹpù ti wà tẹ́kítẹ́ ẹ bá fà sí lù gbogbo àwọn màmá bàbá ti ń gbé lù inú tí wọ́n dùn ẹgbẹ́ bọ́ ò kéé pọ̀ jù ẹgbẹ́ sínú lù yín kó máa rómi dáadáa mu ẹ ran àwọn ilé ẹ̀kọ́ tó bá wà ń lù yín ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ kọ́lé ọmọ òrukàn kalẹ̀ ń lù yín ẹ kọ́lé kalẹ̀ fáwọn arúgbó àmọ́ pé àmọ́ apelére wípé mo fẹ́ dun aráàlú mo fẹ́ dùn wọn nú ọba orin mo fẹ́ pè ọ̀gá ńlá mo fẹ́ pè ọ̀dájú pé ẹ gbádùn. torí di eléyìí ẹja kíyè sára ọjọ́ ń lọ ńjọ́ mélòó la mọ̀ tó kùtà lò láyé mọ́sálásí mélòó ló ti kọ́ sílùú yín àwọn aláìní mélòó ló ti ràn lọ́ lù yín báwo ló ti ṣe rẹ̀ wọ́n lẹ́kún nílùú yín tó ẹja bẹ̀rù Allah ọ̀nbẹ nínú wa ẹni tó ti kú bọ́dún léyà ti ṣe dé yìí lọ́wọ́ abẹ́ wọn kí wọ́n bò ń dín ẹran kó wọ́n gbá ipò kọ́ gbá kí wọ́n dín ẹran kó dín wọ́n wà lọ ra ọtí wọ́n máa wá fẹ́ràn ṣèkejì ọtí bọ́dún léyà là ń ṣe ẹ̀ ń dáràn kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà akramakumullah ẹ bẹ̀rù Allah aṣẹ́wó tó ti bá ládéhùn kọ́ pàdé rẹ̀ tẹ́bá ti dájà sí ẹ̀pọ̀ nítorí pé ẹ máa pàdé lọ́dún yìí bọ́kàn ṣe kú sọ́dọ̀ aṣẹ́wó nù. bẹ́ẹ̀ ni ọdún lánàá lọ asọ́dọ̀ aṣẹ́wó ló dé sí àwọn fámílì ọ̀mà ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ aṣẹ́wó lọ́wọ́ wọ́n tan jẹnẹrétọ̀ èéfín wá wọlé èéfín jẹnẹrétọ̀ lọ pa wọn sínú ilé ọ̀dọ̀ aṣẹ́wó tọ̀ lọ ló kú sí òkú rẹ̀ wọ́n wá gbé wá fáwọn ará ilé wọn ẹjẹ abẹ̀rù Allah láì jẹ́ pé bó níyàwó fún ọgbọ́dọ̀ lọ́ọ̀dẹ aṣẹ́wó kìnnì ẹ̀yin náà gbó kọ̀ǹkọ̀ da aṣẹ́wó. torí délé Olúwa ẹlẹ́dàá kó gbàdúrà wa o bílẹ̀ ya ti ṣe ń bọ̀ lọ́nà yìí Olúwa kó ṣèmi pẹ̀lú yín lọ́kàn náà tí ó bá láyé tí ó bá ní dẹ̀ra níta fi sọdún náà Olúwa ẹlẹ́dàá kó má fi wọn wá tá a bá wá rí i ṣe Olúwa kó má kọ́ tì sí wa lọ́wọ́ kó gbà lẹ́sìn lọ́dọ̀ wa àwọn ọmọ ya wa tí wọ́n lọ ṣiṣẹ́ hajj láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé abẹ́ Olúwa kó fún wọn ní sẹ́nàṣe abẹ́ Olúwa kó gbà lẹ́sìn lọ́dọ̀ wọn abẹ́ Olúwa kó mú wọn padà wá sọ́dọ̀ àwọn èèyàn wọn lálàáfíà Olúwa kó má jẹ́ ká rí àrélù ní Mẹ́kà kó má jẹ́ àrí àjálù ní Mẹ́dínà kó má jẹ́ àrí àrélù àjálù níbikíbi Olúwa bó ti ṣe sọ wọn lọ lálàáfíà sọ wọn bọ̀ lálàáfíà wọ́n wá bá wọn tí wọ́n fi sílé náà lálàáfíà ẹni tó ti lọ rí Olúwa dákun má ṣe lálọ́mọ fún wa ẹni tí ò tí ì lọ rí Olúwa dákun má ṣe léèwọ̀ wọn Olúwa ẹlẹ́dàá wa gbogbo dáadáa eléyìí tí wọ́n máa ní láyé ní dáadáa Olúwa kó fún wa dáadáa talqiyama Olúwa kó fún wa Olúwa kó là wá kó gbà wá níbi ìyà náà kó foríjì àwọn òbí wa kó foríjì gbogbo àwọn òkú mùsùlùmí gbogbo gbàtà náà bá máa bẹ láyé Olúwa kó jẹ́ ká máa bẹ lórí al-Islam gbogbo gbàtà Olúwa bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-iman subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.